tó pa ìyàwó ẹ̀ wà ní oyún bọ́lọ́lọ́ báyìí ó ní ọmọ méjì bàbá ẹ̀ ló dúró yìí ẹ̀dá ògo ìdílé kan ọba ènìyàn àwọn àbúrò ẹ̀ tó sí adé ọ̀tún àbúrò ilé náà ògo ìdílé kan ni wọ́n pa ẹ̀ tí wọ́n gbójúlé tó débi bẹ́ẹ̀ wíwà ẹ̀ tí wọ́n gbójúlé ìyá yẹn ò lè wá ẹ̀ tí wọ́n gbójúlé bẹ́ẹ̀ wọ́n fámìlì wọn òun ni wọ́n ti padà ní ògo ìdílé kan ni wọ́n run yẹn lẹ́ẹ̀kan náà ó dẹ̀ mọ́mọ́ pamọ́lá kejì ẹ mọ́lẹ̀ torí kílẹ̀ tí fà. ẹ̀yin bá ń sà kí ló ṣẹlẹ̀. wọ́n fẹ́ fọwọ́ lágbára lójú ni ìlàjì farm. níbo. ìlàjì farm sà. kí ló ṣe. wọ́n pa akẹgbẹ́ wa ni wọ́n shoot ẹ̀ látẹ̀yìn ìbọn méjì àwọn DSS tó ń tẹ̀lé ìlàjì farm gbọ́ngbọ́n tó ní ìlàjì farm. wọ́n shoot ẹ̀. adẹ̀ni kọ́ máa gbé bọ̀ wọlé ọ̀dẹ̀ ló ń fẹ́ fagídí gbé bọ̀ wọlé. gbogbo ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́. ìlàjì ń bọ̀ wá sínú hall adẹ̀ stop àwọn mọ̀kó pé kí wọ́n yọ magazine tiwọn àwọn yọ àwọn DSS yẹn ń bọ̀ wọ́n dẹ̀ láwọn fẹ́ lo priority pé DSS làwọn fẹ́ gbé bọ̀ wọlé. pípa àwọn make sure pọ́tà wà nù ẹ̀ dandan. pé àwọn sábà pé òun àmì òsì pé òun máa díù pẹ̀lú ọbọ̀ ṣẹ́gun yẹn ọbọ̀ tó sọjí yẹn ó sì wá díù pẹ̀lú ẹ̀ nígbà tí pẹ̀lú gbẹ̀yàwó àtàwọn bá sábàdà pé iṣẹ́ gbẹ̀yàwó ara yín ni ó ní nínú kó ti rú sóhun pé kò jẹ́ kó wọ́n wọlé sí bọ́ọ̀bà wọlé àní kó má wọlé má gbé bọ̀ wọlé sábà ó gbé bọ̀ wọlé lẹ́nu èyí bó ṣe kú sí ẹ̀ báyìí ìyẹn ní kó wọ́n dìde kó lè báyìí ló fún ní ìmọ̀lẹ́ kìíní pa látẹ̀yìn pa lẹ́ẹ̀kejì nípa tí àwọn òǹgbà tó ń sọ pé hospital wà mẹ́ta ó yìnbọn fún kì í ṣe pé ó kọ̀ kẹ̀ tó yìn fún látẹ̀yìn ni. ìwádìí táwa ṣe wọ́n ní wọ́n ń lọ́bọn mọ́ DSS lọ́wọ́. bẹ́ẹ̀ bá ń lọ́bọn mọ́ yìí mọ́ lọ́wọ́ sí bí kùn ní ó ti fèsì ẹ̀ ìbọn tó gbébọn kọ́rùn ni kì í ṣe pé ó gbébọn kọ́rùn báwo ló ṣe àmọ́ lọ́bọn mọ́ ó ti yọ̀bọn fúnra ó ti yọ̀bọn lọ́wọ́ fúnra rẹ̀. báṣà kejì báṣà méjì ló wà bẹ́ẹ̀ báṣà kejì ní ẹ̀tọ́ láti sá wọnú wọ́ọ̀lù lọ nígbà tó kọ́ ti pa ìkejì tó bá tó wá pa àwọn náà ìyẹn wá sá wọnú wọ́ọ̀lù ìyẹn lọ pé àwọn tó wà lọ́ọ̀lù pé wọ́n ti para wá kan sí ìta o. wọ́n dẹ̀ lọ sọ fún ìlàjì gangan nígbà tó tọ́ àwọn ọgbọ̀n ọmọ kẹtẹ́lẹ̀ mọ́ ìyẹn tẹ́ mú wá ó ti pààyàn o láwọn ẹni táwọn náà sọ fún wa di pé sáwọn sọ pé kọ́ wọlé ni àti pé ṣé kílẹ̀ bẹ́ẹ̀ fìmọ̀ sínú ilé. ìlàjì ti wọlé sínú hall rẹ. wọ́n ti wọlé sínú hall rẹ. òun wá fẹ́ wọlé. wọ́n fẹ́ wọlé agídí pẹ̀lú arms lọ́wọ́ pẹ̀lú ìbọn lọ́wọ́. ọ̀dẹ̀ sínú òfin kọ́gbé bọ̀ wọnú hall bí àwọn èrò pọ̀ sí. ó láti yọ magazine náà balẹ̀. tó bá ti magazine yẹn kó bẹ́ẹ̀ àní kó má wọlé tí magazine rẹ bá pọ̀. ìtò tó wá pọ́ níbẹ̀ pé nígbà tó ní pé èèyàn lọ́wọ́ gàmọ́ yín lọ́wọ́ tí ẹ̀ bá lọ gàmọ́ yín lọ́wọ́ ìbò ò lè wọlé láti ẹ̀yìn ìbò ò lè wọlé láti ẹ̀yìn iwájú báyìí fẹ́ẹ̀sì ló máa gbà wọlé ẹ̀yìn lóyìn oyin mọ́lẹ̀ ó dẹ̀ sùn sílẹ̀ kò sí ẹnì kankan wá bí tí ò ní fídíò yẹn lọ́wọ́ so pákó tó wá pọ̀ ní pé ó tún wá ṣe patí ẹ̀ mọ́júmọ́ èèyàn kú síbẹ̀ tó ṣe patí ẹ̀ mọ́júmọ́ wọn ò sọ patí o ọjọ́ kejì wọ́n ti nu ẹ̀jẹ̀ yẹn wọ́n ti nùnù ẹbẹ̀rù ọlọ́run tó bá tiẹ̀ lóyún àwọn apá lọ́lọ́run ẹjọ́ ìṣàánú wẹ̀ máa kí ẹ̀jẹ̀ wá gbé ọmọ tó pa ìyàwó ẹ̀ wà ní oyún bọ́lọ́lọ́ báyìí ó ní ọmọ méjì bàbá ẹ̀ ló dúró yìí ẹ̀dá ògo ìdílé kan ọba ènìyàn àwọn àbúrò ẹ̀ tó sí adé ọ̀tún àbúrò ilé náà ògo ìdílé kan ni wọ́n pa ẹ̀ tí wọ́n gbójúlé tó débi bẹ́ẹ̀ wíwà ẹ̀ tí wọ́n gbójúlé ìyá yẹn ò lè wá ẹ̀ tí wọ́n gbójúlé bẹ́ẹ̀ wọ́n fámìlì wọn òun ni wọ́n ti padà ní ògo ìdílé kan ni wọ́n run yẹn lẹ́ẹ̀kan náà ó dẹ̀ mọ́mọ́ pamọ́lá kejì ẹ mọ́lẹ̀ torí kílẹ̀ tí fà ẹ má gbé ìbọn wọlé nọ́mà kò yẹ kí bọ́ọ̀sì kan gbé ìbọn ó ní ọ̀tá nínú wọ inú art wọ́n ti ṣe pàtí kò sí bọ́ọ̀sì regulation kí ni right ọba láti gbé bọ̀ wọlé àkọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ò tún wá ní right olálàyà ó pátá òdẹ̀ sálọ òdẹ̀ disappear. àwa rí ẹni náà dìdí ẹ̀yin ìgbà tó yìnbọn mọ́. wọ́n sọ fún wa pé ní police station àkàrà pé bọ̀bọ̀ yẹn wà ní ẹlẹ́yẹlé ìbàtà wa dé ẹlẹ́yẹlé ní àná sí tí àwa béèrè wọ́n ní wọ́n nù ọ̀rẹ́ níbọ̀ tó jọ bẹ́ẹ̀ o wọ́n nù ọ̀rí NDSS kankan tó yẹ pé ó wá complain bóyá wọ́n pààyàn ní Ìlàjì farm àbí wọn kàn ní Ìlàjì farm ìkan tó wá lù wá nìyẹn pé wọ́n fẹ́ fi ọlágbára lójú. wọ́n fẹ́ fọwọ́ gbá lójú. àdè nígbà all we want is justice for SOJ for Soji. justice for SOJ Adéọ̀sùn torí wọ́n ti fẹ́ fọwọ́ lágbára lójú báyìí tó wọ́n pẹ́ à ń léèyàn olówó tó gbogbo tán kọ́ mọ̀ fọwọ́ lágbára lójú ẹ̀ ṣàánú ọmọ Nàìjíríà gbà wá o. ẹ̀rù tí ń bà yín ni pé ọlọ́pàá ti gbé DSS lọ DSS tọwọ́ pààyàn wọn lọ́lọ́pàá ti gbé lọ. àwọn ọlọ́pàá ló gbé lọ. adẹ̀ ní ká kó sínú mọ́tò yẹn ká mọ̀ bí tí wọ́n ń gbé lọ a ní ká kó sínú mọ́tò yẹn ká mọ̀ bí tí wọ́n kó sínú mọ́tò pé àwa ní ká máa gbé dead body yẹn lọ sí hospital. sọ̀rọ̀ nígbà táwa dé ojú ọ̀nà tàdá ní méjì ojú ọ̀nà a sì di pé ọlọ́pàá tó sáwájú tó gbé DSS yẹn àwọn àkàrí wọn mọ́ ni pẹ̀lú orí tí wọ́n ń sá lọ máa ń tọ́ wa mọ́tò dẹ́gbẹ́ pé káwọn ká tiẹ̀ lé wọn bá kálí wọ́n bọ̀ ọlọ́pàá tó wà níwájú wa ló ń fi wá lọ́kàn balẹ̀ wípé ibi tí wọ́n gbé lọ yẹn pé kò sí èmi tó wà lọ bí bá wọn láàárọ̀ kùtùkùtù
DCO Àkànná mo lọ bá wọn pé òkú tó gbé DSS tí wọ́n gbé lọ yìí DSS tí wọ́n gbé lọ yìí ṣẹ̀ṣẹ̀ yí pé wọ́n fẹ́ escape ẹ̀ máa yẹn ní kò sí nǹkan tó jọ wípé nígbò tí débẹ̀ yẹn pé even though tí a bá rí máa yẹn gangan Ìlàjì làwọn bá ní case pé òun ló máa provide ẹ̀ nígbà yẹn pé DSS wọn ni. Wọ́n ní Ìlàjì pé ìmìlẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀dẹ̀ ń wò wá lé ìmìlẹ́lẹ̀ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ẹnjìnìà Dọ̀tun Sànúsí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ìlàjì farm and resort Ìlàjì resort wọ́n ní ìmìlẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn pé commissioner of police wá gbé DSS yẹn wọ́n gbé lọ sí Ẹlẹ́yẹlé níbi tí wọ́n ti ní wọ́n ṣe investigation ṣùgbọ́n tí ń ba àwọn báńsà ẹlẹ́rù àti àwọn ẹbí Sọjí tí wọ́n ní DSS ìbọn pa tí ń ba àwọn lẹ́rù ni pé ẹni tí ó ní Ìlàjì níbi tí wọ́n ti ń ṣe ìnáwó wọ́n ṣe dáadáa láti pe ọlọ́pàá gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣe pé ọmọdé pé ẹni ọ̀sà lọ wọn ní rí mọ́ adúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Dọ̀tun Sànúsí ẹ ṣé gan ṣùgbọ́n tí ń ba àwọn ẹbí àti àwọn báńsà lẹ́rù ni pé ẹ jẹ́ ká tó lọ bẹ̀rẹ̀ ṣé ẹ gbàgbé pé iṣẹ́ àwọn báńsà tá à ń sọ yìí iṣẹ́ tí òfin fọwọ́ sí ni ó ṣe illegal job wọn kì í lo ìbọn wọn kì í lo àdá wọn kì í lo ohun tó lè pààyàn lára gbogbo tí wọ́n máa ń lò náà ni nǹkan tó lè dáàbò bo àwọn tó ń ṣe ìnáwó kí àwọn tí wọ́n pè kán má ba ìnáwó wọn jẹ́ lóòótọ́ pé àtàwọn tá a wà ní ìjọba àtàwọn tá a wà ní ìjọba gbogbo wa là ń lo báńsà tá a dẹ̀ rí wọn so tí ó sì dára lójú pé tó wáyé pé DSS tó yìnbọn yẹn ò gbébọn lọ́wọ́ tí wọ́n pàdé ń ta pẹ̀lú báńsà kò lè dúró ti báńsà yẹn ó ní okùnbi tí ó gbà tí ẹ̀dẹ̀ gbàgbé pé àwọn ìbọn tá à ń sọ yìí náà owó àwọn aráàlú taxpayers money ni la fi ń ràbọn fún àwọn agbófinró wa gẹ́gẹ́ bá a ti máa ń sọ ní gbogbo ìgbà expect irú ibẹ̀ yẹn kíbọn jẹ́ yíyìn tí wọ́n ń ba àwọn báńsàs lẹ́rù àtàwọn ẹbí àwọn tó kú ni pé ẹbí ẹni tó kú ni pé nígbà tí wọ́n ní ọlọ́pàá ti gbé DSS lọ for investigation àwọn fámìlì ọmọ tó kú ẹni tó kú SOJ ǹjẹ́ wọ́n ti fojú kan DSS yẹn lẹ́yìn ìgbà tó pa ọmọ wọn níbi tí àwọn ọlọ́pàá ti mọ́ ṣé ẹ ti rí ẹ ti rí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òkú ọmọ wọn SOJ ṣé wọ́n ti rí because òkú yẹn gangan exhibit ni kí wọ́n lọ tampa pẹ̀lú òkú yẹn torí ìbẹ̀rù kẹta ni pé wọ́n wò pé agbófinró lọ́lọ́pàá agbófinró ni DSS ṣé wọn à ní ranra wọn lọ́wọ́ ó tẹ̀ gbẹ́ pé a nígbàgbọ́ nínú iṣẹ́ ọlọ́pàá wípé wọn à ní ṣàìdá wọn à ní ṣòjóró ṣùgbọ́n síbẹ̀ ẹ̀rù kẹsà ń bá àwọn èèyàn sá pé ṣé wọn à ní ranra wọn lọ́wọ́ nídìí àwé òkè ṣé wọn à ní ranra wọn lọ́wọ́ ṣé kò ní sí compromise ṣé kò ní sí pé adìẹ yìí jẹ́ fún ara wọn ẹ̀mọ́rù kan bẹ́ẹ̀ yẹn ẹ̀rù ń bà wọn báńsà bẹ́ẹ̀ so ọmọ Nàìjíríà wọ́n fẹ́ kí àwọn báńsà fẹ́ kọ́ka àwọn balẹ̀ bákan náà lọ́mọ Nàìjíríà fẹ́ kọ́ka àwọn balẹ̀ nípa investigation ikú SOJ ìkan nínú àwọn báńsà kẹ́lẹ̀ mọ̀ pé kì í ṣe pé àwọn igun kan ló kẹ̀kọ́ra wọn jọ gbogbo àwọn ẹgbẹ́ báńsàs pátápátá throughout Ọ̀yọ́ state kódà àwọn kan tún ti wá láti Lagos state náà láti wá ranra wọn lọ́wọ́ lórí ikú tó pa SOJ wọ́n ti wá láti Abẹ́òkúta láti wá ranra wọn lọ́wọ́ látòṣogbo lórí ikú tó pa SOJ for a singular reason wípé ikú tó pẹ nìkan nínú àwọn gbogbo àwọn tí eléyìí bá lọ bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ kò síbi tí wọ́n lè máa fìbọn tírẹ́tì wọn kódà ẹni tí èsì agbófinró lè máa yọ̀bọ sí wọn níwọ̀n gbà táwọn kì í lo ìbọn yes wọ́n wá ní lẹ́nu ìwádìí táwa ṣe o ẹ̀dá mi ló béèrè yìí wọ́n ní SOJ lọ ìbọn mọ́ báńsà lọ́wọ́ ni ẹ mọ́ DSS lọ́wọ́ èmi wá béèrè kan nínú ọpọlọ mi bóyá ẹ mọ̀ pé mi ọ̀gbẹ́ tààrà èmi wò pé téèyàn bá lọ́bọn mọ́ èèyàn lọ́wọ́ ìbọn yẹn ọ̀tá lè jáde ìbọn lè bá níjọ́
bá wọn lọ mọ́ra wọn lọ́ báyìí ìbọn ọ̀tá lè jáde báyìí ó lè bá níjọ́ ó lè bá lọ́rùn upper part of the body inú ṣeéṣe kó ba àbáyà tí èèyàn bá ń lọ́bọn mọ́yàn lọ́wọ́ ọ̀tá lè jáde kó disappear kó jáde lọ kó mọ̀ bẹ́ẹ̀ nìkan kan náà méjèèjì kódà ò lè bẹ́ẹ̀ lòmíì yàtọ̀ sí tí ò lọ́bọn mọ́yàn lọ́wọ́ a láti gbọ́ àlàyé pé ṣẹ́lòmíì ní lọ́bọn mọ́ DSS lọ́wọ́ ni àbí SOJ tó bá yẹ pé SOJ ló ń lọ́bọn mọ́ DSS lọ́wọ́ number one ni pé a bouncer cannot be that stupid kó máa lọ́bọn mọ́yàn lọ́wọ́ kí ojú ọta àbọn ẹnu ìbọn kọ́ wá wà láyà rẹ̀ báyìí no wọ́n jọ máa lọ mọ́ra wọn lọ́wọ́ báyìí ni ẹnu ìbọn kọrí sókè àbí kó kọrí sílẹ̀ number two tó bá jẹ́ pé wọ́n lọ mọ́ra wọn lọ́dún ìbọn fi bá ó yẹ kó bá níkùn tí ó bá yọ jáde kó yọ lẹ́yìn tó bá jẹ́ pé ìbọn bá lẹ́yìn ó yọ ní ikùn jáde a ní láti béèrè pé sẹ́yìn ní fi ń lọ ìbọn mọ́ DSS lọ́wọ́ ni tí kò bá jẹ́ pé ẹ̀yìn ní fi ń lọ ọmọ báwo ni bó ṣe bá lẹ́yìn another thing tá a fẹ́ mọ̀ ni pé ìbọn méjì ni wọ́n ló dún ìgbà tí ìbọn dún lẹ́ẹ̀mejèèjì níbo ló gbà wọlé sí SOJ lára àbí kan wọlé wájú nígbà tó wá ṣubú ló bínú tàkejì mọ́ mọ́lẹ̀ á láti mọ méjèèjì mo dẹ̀ mọ̀ pé nínú iṣẹ́ ọlọ́pàá àti ti DSS gan yóò ṣeéṣe kẹ́ ẹ mọ ibi tí ìbọn gbà wọlé àti ibi tó gbà jáde torí ibi tó gbà wọlé lè narrow ibi tó gbà jáde ó bẹ̀ sí torí pé ọta ẹ̀dìmọ̀ tó ń lọ ló máa gbìyànjú àti fọ́nká then pressure tó fi wọlé yẹn ó yàtọ̀ sí èyí tó fi jáde inú investigation yìí sà mo mọ̀ pé ẹ máa mọ̀ bẹ́ẹ̀ another thing ni pé wọ́n ní bọ̀bọ́ yìí ó ṣubú lulẹ̀ ó yìnbọn mọ́ mọ́lẹ̀ téèyàn bá ṣubú lulẹ̀ tá a bá dojú ìbọn kọlẹ̀ báyìí bí ó ṣe wọlé sí lára yàtọ̀ sẹ́ni tí ń sá lọ tá a yìnbọn sí tó bá yẹ pé wọ́n yìnbọn mọ́ mọ́lẹ̀ báyìí bó ṣe máa wọlé ó yàtọ̀ sí ẹni tó lọ bá SOJ adúgbò bá wa sọ̀rọ̀ a sọ pé lẹ́ẹ̀kan sí adúgbò lọ́wọ́ Ìlàjì farm Ìlàjì hotel and resort ẹ ṣeun o wọ́n lè pọ̀ ọlọ́pàá ló tọ́pọ̀ ọmọ wọn ń jẹ lọ́wọ́ bóyá mú nǹkan lọ́wọ́ bóyá ṣe fàájì lọ́wọ́ wọ́n mọ̀ bóyá ó sì wà ní àhámọ́ wọ́n mọ̀ mo rò pé wọ́n nídìí láti mọ̀ lóòótọ́ gbogbo ìgbìyànjú wa yóò lè di SOJ padà ṣùgbọ́n tá a bá wádìí owó láwà gbé fẹ́ bí ẹ̀ sówó di SOJ ìyàwó ẹ̀ tó wà ní oyún owó yẹn ni wọ́n gbé kalẹ̀ tó bá ti bímọ pé bàbá rẹ̀ ni o tó bá ti bímọ so gbogbo àwọn nǹkan yẹn ọmọ. mo dúpẹ́ ọjà mi lẹ́nu láàárọ̀ àná tí mo kàn rí orúkọ mo kàn gbórúkọ mi. wọ́n bọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá o àwọn ọlọ́pàá ti mú Sọjí o bó ni ṣé sọ́jà ni àbọ̀bá ẹ̀jà wọ́n ní kò já o nígbà tí wọ́n débẹ̀ ọkọ̀ ìyá mi lẹ́nu pé mo ṣe rí àwọn èèyàn rẹpẹtẹ níbẹ̀ pé ṣé ti pọ̀ mọ́ mi ní wọ́n ní kò sí pa bàbá ayé wọnú mọ́tò mọ́ṣẹ́ ti pàdé mi ní ọ̀lọ́bẹ̀ gan o wọ́n ní wọnú mọ́tò láti ibẹ̀ lọ bó ṣe di ọ̀rọ̀ pé ọyá ẹja wọn lọ ẹja lọ yàgànkù lọ yá o pé ká lọ yàgànkù ó ní kí la fẹ́ lọ ṣe ẹjẹ́ rí ọmọ mi adé ó ní ọyá wọ́n tọ́ gbé mi ọyá di ọsibítù tó wà wọ́n ní àwọn ọsibítù yẹn mọ̀ já wọlé wọ́n là lè wọlé pé ọ̀gá tí sí ti bẹ lọ́wọ́ ọlọ́pàá ti gba rìsíìtì olókọ̀wé alákọ̀wé lé lọ́wọ́ láti gba rìsíìtì àlérí sígbẹ́ láàrí rìsíìtì àléwọléwọ́ àlérí ẹ̀nẹ́kan àlérí rárá lónìí bó ṣe jẹ́nu tó ní ẹ̀rí òkú ọmọ yín ìfojú kan rárá wọ́n jọ lálẹ́ bá ṣe débẹ̀ báyìí wọ́n ní pé rìsíìtì ò sí ní ọwọ́ ọlọ́pàá yẹn ló wà ẹni tí wọ́n lọ jọ ṣiṣẹ́ pọ̀ lélẹ́yìí bàbá ìgangan lórúkọ bàbá ìgbà lórí rìsíìtì ọ̀rẹ́ tó fi gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ àwọn aláfẹ́ ni wọ́n ní ká lọ gba rìsíìtì àti ilé wọ́n tún fìbọn lé àwọn báńsà kiri wọ́n tún fìbọn lé àwọn èèyàn kiri àbáyíjà akọ̀wà fún fíìsì ni. alọ ẹlẹ́ẹ̀lẹ́ afúnpadà lọ ìyàtọ̀ sẹ́ńtì wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọn ò jẹ́ ká rí anybody rárá. torí ọmọ tí àwọn ti pè wá wọ́n wà ní ìyàtọ̀. wọ́n wà ní ìyàtọ̀ kìtọ́ dúró báyìí wọ́n pọ̀ gan bí wọ́n dúró dé wa. Okay, good, that's fine. Media ti ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yin èèyàn wa
ẹ̀yin èèyàn wa iṣẹ́ tún ti dé bá a ṣe máa ń ṣe o. Gbogbo medias ẹ jẹ́ kí mo fẹ́ rí òkú SOG. Wow. Gbogbo wa láyé lọ́wọ́ kò sí ṣe lọ́nu. Níbi tó ti ṣubú lé kinní lẹ́ẹ̀kan yẹn fi hàn mí. Yes, gbogbo sẹ́rí gbogbo fídíòsì yẹn a máa fi hàn yín, a máa repost ẹ̀, a máa fi hàn yín, a máa gba máa sẹ́ndẹ̀ sí. Ṣùgbọ́n ẹjẹ́ àyọ̀ǹda wọn báyìí, ẹ máa lọ sí Yàgànkú báyìí. Níta ẹ bá tún bá gbọ́ Yàgànkú, ẹjẹ́ a máa gbọ́. Ẹ máa fi tó wa létí títí táfi rí ìdájọ́ òdodo gbà. Títí táfi rí ìdájọ́ òdodo gbà. DSS tó yìnbọn pa SOG Adéọ̀sùn ọmọ Nàìjíríà fẹ́ máa sì fẹ́ mọ̀ dájọ́ tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀. Bàbá ọmọ yóò ní kú gbé kò ní kú dànù gbé. Nísìnyí ọ̀tán eléyìí ọ̀rọ̀ ọmọ rẹ̀ mọ́ báyìí. Àwọn òbí DSS àwọn sì máa rí tiwọn. Àbí ká gbà dájọ́ òdodo. Thank you, sir. Thank you so much, sir.